ẹ̀yin èèyàn léèwé lẹ ṣe ò ṣé àlàáfíà ni ẹ wà ṣe dáadáa ní mo bá yín bí a ṣe gbọ́ o wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n lọ ra àwọ́ọ̀dì ní China o wọ́n ní bó ṣe lọ bá kábíyèsí nìyẹn wípé àwọn fẹ́ kí kábíyèsí kí wọ́n sponsor àwọn láti lọ sí China wọ́n ní kábíyèsí wá béèrè lọ́wọ́ ẹ̀ pé irú àwọ́ọ̀dù wo ni wọ́n ló ní women's award ló win wọ́n ní bí gist tèmi ṣe rí nìyẹn ẹ jẹ́ ká jọ lọ sínú gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Máṣọ́lá mo dúpẹ́ ní ọwọ́ yín fún àdúrótì yín mo dúpẹ́ ní ọwọ́ yín fún gbogbo support yín lórí channel mi Ọlọ́run Elédùmarè a máa ràn gbogbo yín lọ́wọ́. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin èèyàn létẹ̀bà tí subscribe o ẹ lọ subscribe so that tí bá ti post any gist ẹ máa rí òkè lọ́la yín á máa lọ́la yín ò ní lọ ìsọ̀lẹ̀ láéláé èmi ọmọ yín Aṣọlá bí ẹ ṣe mọ̀ wípé àǹtí wa wọ́n láìkì owó wọ́n gbé ẹ̀wù owó wọ̀ báyìí wọ́n ń jẹ owó yẹn wọ́n ń jẹ bí ẹni jẹṣu owó wọn ó lè wọlé bí wọ́n ṣe rí pé Queen Naomi lọ sí Singapore báyìí làwọn náà bá lọ ra àwọ́ọ̀dù China ẹ gbà wá o Mariam ra àwọ́ọ̀dù China o lọ́ba bádádì wa bàbá wa Adéyẹyè Ògúnwùsì kábíyèsí wa owó lẹ́fọ̀rí adé o bàbá wọ́n bá ní kí bàbá wa wá sponsor àwọn o ipá wọn fẹ́ lọ China wọ́n ní kábíyèsí rẹ́rìn wọ́n ní kábíyèsí rẹ́rìn pé Ọlọ́run máa gba àǹtí wa o ẹni wọn wá ní kí kábíyèsí tó sponsor àwọn fẹ́ lọ China o ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist lọ. Wọ́n ní kábíyèsí ti mọ̀ pé àǹtí wa wọ́n máa gbé nǹkan kan jáde ṣáà ni ẹjọ́ ò àlẹ́jì ni o wọ́n ní ló bá dé o ló bá ní òun gba àwọ́ọ̀dù ní China Women Development Award wọ́n ní kí kábíyèsí wá support àwọn láti lọ China wọ́n ní kábíyèsí ní woman development ní China kí ló develop ní China tó fi fún ẹ láwọ́ọ̀d ẹ gbàwé ẹ̀yìn èèyàn lé àǹtí wa ṣe bẹ́ẹ̀ o ṣé obìnrin ló ń develop ni àbí aṣọ àbí bàtà àbí kí ló ń develop ní China téèyàn bá máa gba award kéèyàn máa ronú award tó fẹ́ gbà èyí èèyàn lé èyí ò máa ń ṣe ọ̀rọ̀ jealousness máa lé téèyàn tún jealous èèyàn débi award ni o kò create epo gba woman development award ní China Ọlọ́run máa ṣàánú wa o lọ́wọ́ àǹtí wa o wọ́n láwọn mọ̀ pé nǹkan tó ń bí àǹtí wa nínú òní àwọ́ọ̀dù tí Queen Naomi lọ gbà ní Singapore pé tó dẹ̀ ń rí gbogbo picture pé Queen Naomi enjoy ara wọn ní Singapore ló fi kú kọ̀pù story pò ń fẹ́ lọ China ẹ̀yin èèyàn lé téèyàn bá wá rí ibi ló wá jẹ́ China of four country ẹlòmíì gan fọ́ ni wọ́n ní bá a ṣe gbọ́ wọ́n ní ọkùnrin China kan dẹ̀ ti wá sí palace kó tó di pé ó lọ bá kábíyèsí pé òun gbà wọ́ọ̀dù ní China tó ti yẹ yín ó wá fẹ́ kí kábíyèsí sponsor òun láti lọ sí China ẹ̀yin èèyàn ẹ̀ rí pé ó fọ́ ni kí a rí gbogbo picture tí Queen Naomi send ó ń fún àǹtí wa ó ń fún ní headache kò lè stand it ó ní ìlara bàjẹ́ tó bá ti rí Queen Naomi by problem ni tó bá ti rí Queen Naomi by problem ni nǹkan tó ń ṣe nìyẹn kò lè stand díẹ̀ bí Queen Naomi ṣe ń post picture kò ń ṣe private vacation lèyí and is up to do with children of God kì í kàn ṣe pé wọ́n kàn lọ sí Singapore lásán torí award wọ́n ní mission wọ́n ní convention ní Singapore ni nǹkan tẹ́lómi ò kí fi ń ronú nìyẹn ṣé ẹ rí i pé Queen Naomi kan máa ń rìn kiri láì nídìí ni
trip tó lọ ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, ó ní ṣe pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run kó lọ sọ̀rọ̀ sínú ayé wọn. Èyí á kàn máa lẹ́ ẹ fẹ́ travel láì nídìí, kò sí foundation, kò sí anything. Ọlọ́run Elédùmarè àfi k'Ọlọ́run ṣọ́ wa lọ́wọ́ àwọn olórí yìí. Kábíyèsí ni kì í ṣe fún competition. Award ò ń ṣe fún competition. Award ní láti wà for real ni. Ẹ̀yin olórí yìí, especially wọ Mariam yìí, ṣó wà okay? Ṣó rí pé award dúró náà, ọ̀rọ̀ wo ló lè sọ tó fi fẹ́ gba award? Mi ò rí ẹ kó sọ̀rọ̀ rí. Ó ti ẹ̀ ṣe presentation fún gbogbo àwọn obìnrin Africa káàtì ẹ̀ kọ́kọ́ mọ ibi tó ti lè gba award. Present something. Ipe o sọ̀rọ̀ sínú ayé àwọn obìnrin kan gbọ́. O ṣe any show o present any presentation rí. O rí pé olórí Tèmítọ́pẹ́ ni. Àbí o rí Dr. Elizabeth, they give speech. O lè give a speech, complete speech. O lè give a speech. O wá lọ gba award. Okay, ṣé èèyàn máa ń ra award ni? Ẹni tó advice ẹ kó lọ ra award yẹn orí òpè kò ronú. Because tó bá jẹ́ pé ó ní common sense ni, a mọ̀ pé award ò ń ṣe nǹkan téèyàn ń fi owó rà. Èèyàn máa achieve award ni. Kì í ṣe pé èèyàn ń fi owó ra award. O wá gbéra gbẹ̀m. O lọ gbé bàbá China wá sínú palace. O ló fẹ́ máa ra award. Who says that? Ta ló ń ṣerú ẹ̀? Kábíyèsí ní kí ló dé tó yẹ pé gbogbo ìgbésí ayé yín mọ̀jú competition lọ. Wọ́n ti fi competition ṣe yín kẹ́ máa ṣe competition. Tẹ́ bá ti rí pé Queen Naomi ṣe nǹkan báyìí náà fẹ́ ṣe ni. Ọlọ́run á máa ṣàánú ẹ̀ o Mariam. Wọ́n ní bí kábíyèsí ṣe sọ bẹ́ẹ̀ báyìí ló bẹ̀rẹ̀ sí í pariwo. Ṣóun ò lè gbà wọ́ọ̀dù ní kí ni kábíyèsí mìíní? Kí ni gíní kan àfi Naomi nìkan ló lè gbà wọ́ọ̀dù. Wọ́n ní kò sí ọ̀rọ̀ tí ò sọ tán. Kábíyèsí. Ṣé ṣàjẹ́ gbé mi? Ọ̀rọ̀ àwọn woman yìí, ọ̀rọ̀ wọn ó lágbára díẹ̀. Wọ́n ní bí àǹtí wa ayé ṣe bẹ̀rẹ̀ ìjà nìyẹn. Wọ́n ní kábíyèsí ní ọjà. Organization wọn ló fún ẹ láwọ̀d. Wọ́n ló bá ń pe oríṣiríṣi organization. Wọ́n ní gbogbo àwọn tó wà ní palace wá bẹ̀rẹ̀ sí rẹ́rìn. Wọ́n lẹ́rìn yẹn lágbára. Wọ́n ló máa ń fi àǹtí wa ṣe yẹ̀yẹ́. Ẹ̀yin èèyàn Ọlọ́run, ó yẹ kí kábíyèsí ti ṣe orientation báwọn olórí kan tó tẹ̀ wọ́n. Ṣé ẹ tẹ̀ rí irú Mariam kò yẹ lólórí? Kò yẹ ní olórí rárá because mi ò rí nǹkan kan tó fi lè pe Mariam ní olórí. Láti ọjọ́ tó ti dé palace kábíyèsí, kí ni Mariam mọ̀ ṣe ju kó máa lọ pátì lọ kó máa gbọ́ pátẹ̀lé lẹ́yìn? Gbogbo nǹkan tí olórí tó yẹ kó ṣe Mariam ò ṣe rí. Kò ṣe rí. Àfi kó máa gbọ́ ọ̀pá yẹn ní nǹkan tó fi sọ́dì yẹ onígi nìyẹn. Ọ̀pá yẹn nìkan ló mọ̀ gbé. Ọlọ́run aṣọ Mariam. Kábíyèsí ló ń láyé àwọn òní sọ́pọ́tì irú àwọ̀dù rádaràda àràbùn báyìí. Àwọ̀dù tó jẹ́ pé ó lọ fowó rà àwọn òní sọ́pọ́tì. Wọ́n ní kì í ṣẹkún, kì í ṣe ẹjọ́ ló bá kúrò níwájú kábíyèsí. Èèyàn lé ẹ wò kò ń ṣe nǹkan kékeré, ọ̀rọ̀ wọn lágbára díẹ̀. Jealousness ló fẹ́ pa Mariam. Jealousness. Ó ti jealous jù. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú Queen Naomi àti kábíyèsí. Gbogbo etí tó ń gbọ́ mi, òkè lọ́wọ́ yín á máa lọ́wọ́ orí kò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video. God bless you all. Thank you so much.